Mo kí gbogbo àwọn olólùfẹ́ mi ní gbogbo àgbáyé pé a kú ọdún a kú ìyèdún. Mo kí gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi. Èmi ò tiẹ̀ lọ́rẹ̀ẹ́, ẹbí ni mo ní. Torí ọ̀rẹ́ tó bá ṣe dáadáa sí ó ti dẹbí. So mo kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀. Mo kí yín pé a kú ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run. Èmi àti àní fi ara wa ṣe àwátì ní ọdún 2019. Ẹ̀mí wa máa bù owó ọmọ àlàáfíà àgùnbálẹ̀ ọ̀rọ̀ ó máa jẹ́ tèmi àti yín títí láéláé àmín. Hello, Kevin. Engineer Kevin. Mr. and Mrs. Amoso, where are you seated now? Sir. Mr. and Mrs. Amoso, if you're here, we need to know where you're seated now, sir. Mr. and Mrs. Amoso. And I know there are some politicians, okay, they're there. Hey, what's that? Mr. and Mrs. Amoso is right there. Hey, yo, Alpha. How am I? And I know you. Bàbá ó ṣe ọlọ́gbà dúpẹ́ òwe àmọ́ àgbà ńláńlá tọ́lọ́rọ̀ tó ń bọ̀ jù bàbá dàpẹ́. Kábíyèsí o, Elédùmarè ọba. Ayabaraye ni wọ́n máa pè é. Kínákíná dédé. Ìṣẹ̀lú ọmọdé. Ọ̀pẹ yẹ kó fẹ́ wá sí àwọn ìdúró ìṣẹ́gun pé ẹ kí yóò lóore, ẹ kí yóò lóore, ẹ kí yóò lóore.
ti kiri ni àwọn ti kí ló sọ bọ̀ Evans. Olúwa Evans. Orúkọ tó bẹ̀rù jù sí ní ìbòdì. Are you with us? With Evans. Miriam, come. What's that? You want something? All men on stage. All men on stage. Yoruba, I see you, man. I see you. All practitioners, all movie practitioners, I see you, I respect you. Going to be Nigerian at this junction, go one and talk, pata. Tonight I tag it Thanksgiving night. You won't know, but right in my mind.
Kilarigbo ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.